Hi everyone, welcome to my channel. Ẹjọ́ àwọn ọmọ Yorùbá wọ́n máa fẹ́ mọ kókó bí Mọ́remí bí wọ́n ṣe fi ọmọ wọn rúbọ. Ǹjẹ́ kí ni nǹkan tó sọ fún wọn kán fi ọmọ wọn rúbọ? Ṣé Ifá ni àbí èèyàn? Ifá ni, Ifá náà dá. Wọ́n dá Ifá. Ní Ifá sọ fún pé ogun tó ń ja ìlú Ilé-Ifẹ̀ lásìkò ọkọ ẹ̀ Aláyémọrẹ Ọọ̀ni ìgbà náà, pé ogun tó ń ja ìlú Ilé-Ifẹ̀ yìí, Mọ́remí béèrè pé irú Ifá wo ni kò ń dá, irú ẹbọ wo lòun rú sí tógun yìí fi ṣẹ́. Ìfúngbà tá já pé Ifá mọ́lẹ̀ àwọn ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀, lọ̀pẹ̀lẹ̀ sọ pé ó máa jagun, ó máa ṣẹ́gun, ṣùgbọ́n n tó máa ṣe rè tó bá ti dé ó dẹ̀ faramọ́. Nígbà tó dé tòótọ́ gẹ́gẹ́ bí àdéhùn tó jagun tó ṣẹ́gun tán, ó ṣe bíi pé kó fẹ́ràn dí, ó ṣe bíi pé kó fi ràkúnmí dí, kó fẹṣin funfun dí. Irọ́ àdéhùn tó ti sọ pé ọmọ kan ṣoṣo tó bí ọmọ àìrọ́pọ̀n tó ti lóò máa fi rúbọ, ó máa fi ṣe ètùtù yẹn, ọmọ yẹn náà ni ó tán. Ẹ̀sùn bàbá ṣé àwọn ló ṣe àdéhùn yẹn ni? Àwọn ló fi ṣàdéhùn. Àdéhùn ni. Ó fi ṣe àdéhùn. Àdéhùn láàrin òun àti Ifá ni pé ogun tó ń lọ jà yóò máa ṣẹ́gun yóò, ṣùgbọ́n tó o bá dé o, ọmọ kan ṣoṣo tó o níyẹn o, ó máa fi ṣe ètùtù ni o, so o faramọ́, ó dẹ̀ ló ń faramọ́. Ok, wọ́n sọ fún kó tó lọ. Ok, pé ṣé wọ́n gbà? Kó gbà, ó dẹ̀ ló ń gbà. Nígbà tó dẹ̀ dé ó ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá. Ẹ jọ̀ọ́ à ń tan ìmọ́lẹ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe ni sà. A fẹ́ kí ẹ tún bá wa yànnàná ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan rami síwájú sí i. Ṣé mọ̀ pé àwọn ẹlẹ́sìn kejì wọ́n ń sọ wípé àwa ìṣẹ̀ṣe a máa ń fi èèyàn rúbọ. A dẹ̀ mọ̀ pé náà ó wà nínú ìwé wọn náà pé wọ́n ní kí bí Abraham ni kó fi ọmọ ẹ̀ kó fi rúbọ. Lóòótọ́ ni kó fi Ismaila rúbọ. Tó wá tún yàtọ̀ wá. Ó wá fàgbò rọ́pò. Ẹjọ́ bàbá ẹjọ́ kí lè lè sọ. Ó fi dẹ́gbàgbọ́n ẹ̀ wò ni. Kí lè lè sọ láàrin yìí tí ìṣẹ̀ṣe fi tiẹ̀ rúbọ tí. Ṣẹ́rí ohun gbogbo láyé ó wà ní Ọlọ́run ní ojú gbogbo wa lọ. Ọlọ́run dẹ̀ làgbà ohun gbogbo, ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ nípa pé gbogbo ohun tá a ń gbélé ayé ṣe lọ́wọ́lọ́wọ́, ìṣẹ̀ṣe làgbà ẹ̀sìn. Ìṣẹ̀ṣe òun làgbà ẹ̀sìn, torí pé kí ni kò sí ní tí ó ní kí mùsùlùmí ó tako ìṣẹ̀ṣe, kò dẹ̀ sí ní tó ní kí ìṣẹ̀ṣe náà ó tako mùsùlùmí. Kò sí nǹkan kan tó rọ̀ mọ́, kò sí ní tí ó ní kí kìrìsìtẹ́nì tako ìṣẹ̀ṣe, torí pé kí ni Ébẹ́lì àti Kénì sínú Bíbélì ṣé bí wọ́n rúbọ sọ́lọ́run, Ọlọ́run gbẹ́bọ ẹnìkan kò gbẹ́bọ ẹnìkan, ṣé wọ́n rúbọ ńbẹ̀ àbí wọ́n rúbọ ńbẹ̀? So kí ló wá bí pé kí kìrìsìtẹ́nì tako pé oníṣẹ̀ṣe ń rúbọ? Nínú ti mùsùlùmí náà, ńgbà tí ànábì Ibrahim tó fẹ́ fi ọmọ ẹ̀ tó fẹ́ fi rúbọ, tó fẹ́ fọmọ ẹ̀ rúbọ, odidi ọmọ Ismaila lọ́lọ́run sọ fún pé ó yá kó lọ mú ọmọ yẹn kó fi rúbọ fóun, pé òun fẹ́ fi dán gbàgbọ́ ẹ̀ wò, pé tí ò bá dẹ̀ ti ṣe àjẹ́ pé kò ní gbàgbọ́ nù nìyẹn. Ó dẹ̀ ní òun ò lè kọ̀rọ̀ sí Ọlọ́run Elédùmarè lẹ́nu. Ó mú ọmọ yẹn, ó ti fẹ́ ìgbẹ́ ẹ̀ lílẹ̀, ó ti fẹ́ gbọ́bẹ̀ lé lọ́rùn. Ọlọ́run dẹ̀ rán, ó fi àgbò rọ́pò fún. Ṣé àwọn pé ó kọ́kọ́ fi dán gbàgbọ́ ẹ̀ wò ni? So kí wá ló wá kù? So ká gbà pé mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà kan náà la mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà kan lájọ wà. So kò sí pé kíkan máa dispute kan pé kan ò dáa ìkan ló dáa, mẹ́tẹ̀ẹ̀ta ọ̀nà kan lájọ ń tọ̀. So bó ṣe jẹ́ gẹ́lẹ́ nìyẹn. Mùsùlùmí ò ní gọ́ọ̀tì láti sọ pé àwọn ń tako ìṣẹ̀ṣe, kìrìsìtẹ́nì náà ò dẹ̀ ní gọ́ọ̀tì láti sọ pé àwọn ń tako ìṣẹ̀ṣe, ìṣẹ̀ṣe náà ò dẹ̀ ní àyà tàbí ààyè láti máa tako mùsùlùmí tàbí tako kìrìsìtẹ́nì. So mẹ́tẹ̀ẹ̀ta inú sákù kan náà gbogbo wa jọ wà tájọ ń rólì. Ẹ ṣeun bàbá, ẹ ṣeun gan. Ẹ jọ̀ọ́ ní ayé tá a wà yìí sìn, kò sí nǹkan tó ń jẹ́ pé èèyàn ń fi èèyàn rúbọ mọ́, ẹ jẹ́ bá a ṣàlàyé. Láyé àtijọ́ ńgbà tí ojú dúdú onírú yẹn wà, òfin wà, àṣà ti wà báyìí. Èèyàn gan tán bá bá ìkànnà èèyàn gan lọ́wọ́ èèyàn sí aṣàlàyé ibi tó ti rí, á pìrìsẹ́ǹtì odidi èèyàn yẹn. Ibùn ká èèyàn kan ṣoṣo báyìí tán bá lọ́wọ́ èèyàn, odidi èèyàn náà máa ní kó lọ present pé n tó ń fi rí ka èèyàn lọ́wọ́ ẹ wà á produce odidi ara ènìyàn tó kù, because ẹni tó gé ka ẹ̀ eléyìí tó kù ẹ̀ o gbọ́dọ̀ present ẹ̀.
so kò sì jẹ́ gẹ́lẹ́ lábẹ́ òfin tó wà ń ta báyìí so ìdí tí òfin fi àyè gbarú nǹkan bẹ́ẹ̀ mọ́ nìyẹn. ẹ ṣeun bàbá because a fẹ́ síwájú sí orí ètò wa à ń dá àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé lẹ́kọ̀ọ́ nípa ìṣẹ̀ṣe ni a dẹ̀ rí pé wọ́n padà wá sílé ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ yìí mo fẹ́ ká tún sọ síwájú díẹ̀ sísà ǹjẹ́ òfin ló ní kí wọ́n dáwọ́ ẹ̀ dúró ni àbí ìṣẹ̀ṣe fúnra ẹ̀ ló wò pé òkè ayé ti kúrò ní ayé ojú dúdú. nígbà tí ojú dúdú ni wọ́n ń lo èèyàn láti fi rúbọ ṣe tutù but nísìnyí báyìí àwọn ti fi ẹran rọ́pò tí ìdẹ́ ṣe a lè sọ pé 100 ọdún a lè sọ pé 300 years sẹ́yìn ni nǹkan yẹn ti change so jẹ́ bá níyẹn sì jẹ́ so ti padà sí bí ó ṣe wà so kò sí pé wọ́n fèèyàn ṣètùtù mọ́ láti gbà yẹn nígbà tí ojú dúdú ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí kò sí yẹn mọ́. ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ ṣeun ẹ jọ̀ọ́ bàbá àkókò ìgbà wo wá ní òrìṣà Mọ́remí di òrìṣà báwo ló ṣe di òrìṣà ǹjẹ́ ẹ sọ fún wa sà. Mọ́remí padà di òrìṣà tí wọ́n ń bọ ni ibi tí èmi ti jẹ́ àròlé ẹ̀ nìyẹn ìtumọ̀ tí mo rò pé máa béèrè ni pé ẹ béèrè pé kí ni ìtumọ̀ yékéré yẹn gan. yékéré ẹgbẹ́ bá a sọ fún wa tó tàbá rántí àti sọ ẹjọ́. yékéré yẹn ibi tí ngbà tí Mọ́remí dàgbà tó di pé ó ti dàgbà ó ti padà fẹ́ dẹbọra tí ò fẹ́ lè dá nǹkan kan mọ̀ mọ́ ẹ̀mí pé tágbà bá ti dé èèyàn máa fẹ́ di pé bóyá kó mọ̀ nǹkan kan mọ́. Mọ́remí fúnra ẹ̀ wá gbéra ó ní kí àwọn ẹmẹsẹ àtàwọn ogungbẹ́ oníkan lọ sí ibi tó wà náà rèé oníkan lọ sí ilé Ìgùn náà máa ń pè lé tiwa Ìgùn mọ̀ká marígbèrè àti òrìṣòro oníkan lọ sí ilé Ìgùn oníkan lọ mú ọmọkùnrin tán bá ń bẹ̀ oníkan lọ mú wá ìtumọ̀ oyè mi mọ́ orúkọ tí mò ń jẹ́ nìyẹn so gbà tó dọ̀hún táwọn ẹmẹsẹ dọ̀hún wọ́n ní wọn báyàn pé àwọn èèyàn ti lọ sí oko báwọn ò báyàn kankan nulẹ̀ pé lẹ́yìn ewúrẹ́ àtàwọn kankan báyàn wọ́n láfọ ọmọ kékeré kan táwọn bá ọmọkùnrin wọ́n lọ ọmọ kékeré rẹ̀ ni tó bá nìkan padà Mọ́remí ló dá wọn padà oníkan padà ó ní ṣe bẹ́ẹ̀ lọ bá ọmọkùnrin kékeré kan bẹ́ẹ̀ ó ní ẹ lọ mú wá bàtà mọ́ ọmọkùnrin kékeré yẹn dé ṣẹ́ngbọ́ o ìmú tán mú dé wọ́n ṣe mú dé báyìí ni bàbá wa sọ pé ni Mọ́remí sọ pé yéèkéré yẹn ni pé eléyìí ò kéré this one is not too small ẹgẹ́tẹ̀ ìtumọ̀ yékéré nìyẹn so wọ́n dẹ̀ kó obì wọ́n kó lé lọ́wọ́ wọ́n ní kó da obì ọwọ́ kan tó da obì lóbì yàn àwọn nígbà tó ti mú obì dà tó bí ẹ̀dẹ̀ ti yàn ó ló parí olóò náà ló máa jẹ́ àrólé òun bí ti yékéré bí tí mo ti jẹ́ àrólé Mọ́remí nìyẹn.